بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على خير خلق الله محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين آمين. à ń kí ẹ̀yin olùgbọ́ ẹ̀ka àdìjọ kó ojúmọ́ káàbọ̀ sórí ọ̀tún ètò yín ètò àti àpò ní Al-Fiqh of Islam lẹ́yìn tí Al-Madina Center pápá abẹ́ẹ̀dẹ̀ nílò Ògbómọ̀ṣọ́ tí wọ́n ṣe agbátẹrù ẹ̀ abẹ́ Allah Azza wa Jalla kó bá fi ṣàlékún ìtẹ̀síwájú rere àti àgbéga dáadáa sí fún wa. Ọládùnní Bello lórúkọ mi mo ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́ pẹ̀lú Fadilatu Sheikh Dr. Sharafuddin Gbadebo Raji hafizahumullahu wa ra'ah tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ Al-Madina Center pápá abẹ́ẹ̀dẹ̀ nílò Ògbómọ̀ṣọ́ ayakumla Sheikh ẹ káàbọ̀ sórí ètò sáà. Lónìí lórí ètò tí a kò ní Al-Fiqh of Islam abala mọ̀ nípa ànábì rẹ̀ history of the Prophet Muhammad sallallahu alayhi wa sallam ọ̀nà ni a máa yà sí ìtàn nípa ànábì wa. Àwọn ìbéèrè tí a bá máa béèrè lọ́lọ́kan ọ̀jọ̀kan lénìí yóò máa dá lórí ọ̀rọ̀ nípa ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn tá a ti mọ̀ nípa rẹ̀ àbí àwọn nǹkan tó ń ṣe wá níyèméjì nípa rẹ̀ bí idhnillah. Àwọn olùwọ́n wa wọ́n bá tẹ̀síwájú níbi tí wọ́n bá àlàyé dé àbí Allah kó bá ṣàlékún dáadáa fún àwọn náà ní ọ̀pọ̀lọpọ̀. Ayakunla Sheikh bismillah. Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah Muhammad ibn Abdullah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Àti ṣàlàyé síwájú bó ti ṣe jẹ́ pé àwọn ará Al-Madina wọ́n wá bá Nabi wa Muhammad sallallahu alayhi wa sallam lọ́kàn nínú àwọn àsìkò hajj eléyìí tí wọ́n wá ṣe ṣáájú kí wọ́n tó gba al-Islam tí wọ́n sì gbọ́ nípa ẹ̀sìn Islam lọ́dọ̀ Nabi sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé wọ́n máa ń tọ̀ lọ́jà sọ́jà ibi àpéjọ kan sápéjọ kan hajj sí hajj láti lè polongo ẹ̀sìn Islam tó lu ẹlẹ́dàá wa fi hàn. A sì rí nínú àwọn ará Al-Madina yìí tó ṣe pé wọ́n gbọ́ wọ́n gbà wọ́n di mùsùlùmí wọ́n gbà sí Ànábì sallallahu alayhi wa sallam lẹ́nu. Wọ́n ń bá lọ bẹ́ẹ̀ ìgbà tán tún padà dé Al-Madina wọ́n àdákẹ́ wọ́n tún bẹ̀rẹ̀ sí ní fọ́ rere ẹ̀sìn Islam wọ́n ń polongo rẹ̀ wọ́n ń tàka láàrin gbogbo àwọn ará Al-Madina. Wọ́n wá bá Nabi sallallahu alaihi wasallam ládéhùn wípé tó bá tún dọdún mi lẹ́yìn tọdún yìí tó bá dẹ̀ mí á tún wá ṣiṣẹ́ hajj. Tó bá wá ṣiṣẹ́ hajj yẹn á tún fàdéhùn sí pé kájọ pàdé ní Al-Aqaba níbi ìsọ̀kò ńlá eléyìí tó wà ní Mínà èyí tó súnmọ́ Mẹ́kà jù tó jìnnà sí Mínà jù. Nígbà tó dọdún kejì yìí báyìí tí ó di ọjọ́ kejì ọjọ́ kẹta ọjọ́ kẹrin ọdún ẹ̀yìn ọdún eléyìí tá a mọ̀ sí ayyamu tashriq àwọn al-ansar tí wọ́n á ṣiṣẹ́ hajj yìí lẹ́yìn tán parí iṣẹ́ hajj wọ́n jọ dá pàdé pẹ̀lú Ànábì sallallahu alayhi wa sallam pé káwọn pàdé ní Al-Aqaba. Lílọ bíbọ̀ Ànábì sallallahu alayhi wa sallam sọ́dọ̀ àwọn ansar ó ti wá di nǹkan tí ó pa mọ́mọ́ sí àwọn tí wọ́n jẹ́ ìbátan àti mọ̀lẹ́bí Ànábì sallallahu alayhi wa sallam pàápàá jùlọ Al-Abbas ibn Abdul Muttalib tó jábúrò bàbá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Bàtún ti mọ̀ pé Ànábì tún ti bá wọn ládé omi pé yóò tún pàdé pẹ̀lú wọn. Àwọn wá sọ pé àwọn ò mọ àwọn ata làwọn èèyàn wọ̀nyí tí wọ́n wá ń bọ̀ láti Madina tí wọ́n pẹ̀lú wọn sì ti jọ ní àsọyépọ̀ lórí pé wọ́n padà kúrò ní Mẹ́kà yìí kó lọ bá wọn ní Madina nítorí pé èmi dáwọn ará Madina mà díẹ̀ tó bá jẹ́ àwọn ojúlùmọ̀ àwọn ẹni tí a ti máa ní a jẹ́ pé ọkàn wọ́ balẹ̀ sí pé ọwọ́ àwọn ẹni tó fẹ́ dé sí náà àwọn ẹni tó ṣe pé aburú ò ní ṣe ọlọ́dọ̀ wọn ni so yóò dáa kó yọ̀ǹda fún mi pé kí n tẹ̀lé ọ lọ pàdé wọn lọ́tẹ̀ yìí tó ń ti pé Al-Abbas ibn Abdul Muttalib radiyallahu anhu ní ọjọ́ tá à ń wí yìí wọn ò tíì ṣe Islam wọ́n sì wà lórí ẹ̀sìn àwọn èèyàn wọn tó jẹ́ ẹ̀sìn abọ́gibọ̀pẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọn à fẹ́ káburú sí Ànábì sallallahu alayhi wa sallam wọn ò sì fẹ́ fi sílẹ̀ fún ìyàjẹ eléyìí tó túmọ̀ sí wípé tó ń ti pé òun ò tíì gba Islam ṣùgbọ́n kó wù kí ọjọ́ mẹ́gbọ́n rẹ̀
eléyìí ó ń bẹ nínú àwọn àwà tó dáa, àwọn àwà tó ṣe pé kò yẹ ká ṣe àfẹ́kùrú rẹ̀ nínú mọ̀lẹ́bí. nígbà míì ẹ rí ẹnìkan nínú mọ̀lẹ́bí yín, bọ́yọ́ ọmọ ẹ̀gbọ́n yín, bọ́yọ́ ọmọ àbúrò yín, ìgbésẹ̀ tí ń gbé ó lè jẹ́ ìgbésẹ̀ tó ṣe pé ó ní agbára, eléyìí tó mú kí odidi ìlú kó kọ̀yìn sí, odidi gbogbo àwọn èèyàn tán wà lágbègbè ibi tí ẹ̀ ń gbé wọ́n kọ̀yìn sí, kí gbogbo wọn máa sọ àìdá àtàbúrú nípa ọmọkùnrin yìí. kẹ́yìn wá ti torí àìdá àtàbúrú tó ń sọ nítorí tiẹ̀ lórí rẹ̀, kẹ́ wá ní ẹ̀yin náà kọ́ lọ́mọ, kẹ́ wá lẹ kọ̀yìn sí, kẹ́ wá sọ pé ẹ̀ má bí tẹ́ ẹ̀ tíjọ́ mọ́ra, ẹ̀ má bí tẹ́ ẹ̀ tíjọ́ pàdé má, àbúrò ńlá ni. nítorí wípé kò lè búrúburú kọ́ má kú nípa ẹnìkan. ẹni tó sì yẹ kọ́ máa kú níkù náà làwọn mọ̀lẹ́bí, àwọn àbátan, àwọn àyíká, àwọn ẹni tó ṣe pé ìbíjọ dà wá pọ̀. ẹ ò gbọ́dọ̀ fọmọ yín sílẹ̀ fún ìyàjẹ́. Al-Abbas yìí kèfèrí ni nígbà náà, Al-Abbas yìí abọ́gibọ̀pẹ̀ ni nígbà náà, ṣùgbọ́n lòun ò lè dẹjúlẹ̀ kí tàlùbọ̀ wọ̀. ètò túmọ̀ sí wípé ìwọ náà lára ó rí i pé ọmọ kan bẹnu mọ̀lẹ́bí yín báyìí tó ṣe pọ̀ náà ní ìṣòro, báwọn èèyàn dojú ìjà kọ, gbogbo ibi tó bá lọ náà ni wọ́n ti ń bẹnu àtẹ́lù. ọmọ yìí ti wá fẹ́ bá débi pé ayé ti ń sú, tí a bá tètè sùúrù gbá ká súnmọ́ ká wà pẹ̀lú ẹ̀, ó lè rí pé òun fẹ́ gbé nǹkan jẹ, kọ́mọ wá tàtàrà bẹ́ẹ̀ kó pokùnso. eléyìí burú jáì. ẹ sì rí i pé lọ́pọ̀lọpọ̀ mọ̀lẹ́bí àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ kéékèèké ni. látàrí ìṣẹ̀lẹ̀ kéékèèké yìí, ẹni tí ìṣẹ̀lẹ̀ dé sí tó ṣe pé òun ní ń dùn jù, kò rẹ́nì kankan súnmọ́, kò rẹ́nì kankan pàrọwà fún, kò rẹ́nì kankan sàálọ fún, ó wá ríra rẹ̀ lónìkan nínú ìbànújẹ́ yìí. tó bá wá wù ọkàn torí pé àwọn kan fẹnu kóra wọn létí, yóò lọ́rọ̀ ni wọ́n ń sọ. tó bá wù ọkàn torí pé àwọn kan ń bóyín, yóò lò ní wọ́n fi ń ṣe yẹ̀yẹ́. eléyìí wá lè mú kó máa ronú pé ntọ́sẹ́kù lọ́rọ̀ òun nísìn, ó ní kó wọ́n parọ́ òun, ó sì wá para rẹ̀, ó nítorí pé ikú yájẹ̀ sínú. gbogbo àwọn èèyàn tí ń fòun ṣe yẹ̀yẹ́ yìí àtàwọn tó ń fòun ṣẹ̀fẹ̀, tó ń bá kú ti kó òun ní láǹfààní àti rí pé nìkan ń fòun rẹ́rìn, wọn ò sì ní láǹfààní àti rí pé nìkan ń fòun ṣe yẹ̀yẹ́, kó òun filẹ̀ ayé lẹ̀ fún yín. nígbà tẹ́yìn bá súnmọ́, tẹ́ ẹ gbọ́ kíní ń dà láàmú, tẹ́ ẹ gbọ́ kíní ń rò lẹ́mìí rẹ̀, ẹ rí i pé látàrí sísúnmọ́ tẹ́ ẹ súnmọ́ yìí, ẹ lè kà lọ́wọ́ dè, kò ní fọwọ́ rẹ̀ ṣèbàjẹ́, kò sì ní fọwọ́ ara rẹ̀ gbẹ̀mí ara rẹ̀, ọ̀nà àmọ́ abẹ láyé. torí ẹni tí nǹkan kan mọ́ lónìí lórí à ń ṣe sùúrù, ẹ̀mí sì ń bẹ, nǹkan padà dùn mà. ẹni tí nǹkan lè má lónìí lórí à ń ṣe sùúrù, á sì ń bẹ, ẹ rí i pé gbogbo ohun tó lè mọ́ yóò padà dẹ̀rọ̀. àmọ́ ńgbà tí àwa bá ti dágunlá sẹ́ni tí ìpọ́njú bá bá, tá a ṣe kọ̀ọ̀kan mi fẹ́ni tí ìṣòro dé bá, kò sí tàbí ṣùgbọ́n tó bá dára rẹ̀ nìkan rí, ó lè ṣí ẹsẹ̀ gbé, ó lè ṣì wà hù, ó lè ṣe nǹkan tí ó ṣe lè ṣe. kó sì sọ wípé kọ̀ọ̀kan mi nítorí bá fẹ́ kó fira rẹ̀ ṣe àọ́kàn, ṣe lásán wọn máa ń pa àwọn èèyàn mọ̀lẹ́bí, ṣe lásán wọn máa ń pè wọ́n ní iye kan ni. ìbí dà wá pọ̀, ohunkóhun tó dà wá pọ̀ kò ṣe gé dànù. torí ẹ̀ kájẹ́ni tó ṣe pé àmọ́ gbìyànjú láti súnmọ́ àwọn ẹni tí ìpọ́njú bá bá, ìdààmú àti wàhálà nínú àwọn mọ̀lẹ́bí wa, ká má ṣe jẹ́ pé gbogbo aládẹ̀yẹ sí wọn. nítorí pé tá a bá ṣe bẹ́ẹ̀, aburú tí ó dé òun yóò padà di tabagbá tabáwò. torí pé nǹkan ò ní ṣe kó má ba gbogbo wa lọ́kàn jẹ́, aburú ò ní wá ṣẹlẹ̀ sí lódodo kí gbogbo ọmọdéni tó ṣe pọ̀ kárí bọ́nú. báyìí Al-Abbas àtàtàrà àwọn kẹ́kọ̀ọ́ yìí, wọn ò sí lórí ẹ̀sìn kan náà pẹ̀lú ànábì sallallahu alayhi wa sallam, ṣùgbọ́n wọn ò fẹ́ káburú sí ànábì sallallahu alayhi wa sallam. ànábì náà sì kọ̀, ànábì gbà fún wa, wọn lẹ́yìn náà lè pẹ̀lú wa nígbà tá à ń bá lọ pàdé pẹ̀lú àwọn aṣojú àwọn Ansar yìí báyìí. nígbà tí ó di lóru gànjọ́, àwọn Ansar wọn mórí lé Al-Aqaba, bẹ́ẹ̀ la Nabi sallallahu alayhi wa sallam náà pẹ̀lú ẹnìkan àbẹ́ni méjì nínú àwọn ọmọlẹ́yìn rẹ̀. Al-Abbas tọ́jà búrò bàbá rẹ̀ tóun ò tí ì gba Islam, òun náà sì tẹ̀lé wọn. ìgbà tí wọ́n dọ̀hùn tí Al-Abbas tí ó wojú àwọn ẹni tó jẹ́ aṣojú fún àwọn Al-Ansar, wọ́n á ní
gbogbo àwọn ojú yìí ló ṣàjòjì sáwọn, àwọn sì ní ìbáṣepọ̀ tó pọ̀ pẹ̀lú àwọn ará Al-Madina. Àwọn eléyìí àwọn ọ̀dọ́jú wọn mà, àwọn ọ̀dọ́ ni wọ́n yẹ sẹ́ni tó lọ́jọ́ lórí táwọn mà. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn Al-Ansar yìí báyìí wọ́n dé, Al-Abbas náà sì sọ̀rọ̀. Bàtí Abbas sọ̀rọ̀ ó ní àmàrú ènìyàn tẹ́ jẹ́, a sì máa kí lè ròǹgbà yín tẹ́ ń fi ń tọrọ lọ́dọ̀ ọmọ àbúrò mi kó máa kó bọ̀ wá dọ̀ yín, kó wá fìlú yín ṣe bùgbé, kó fẹ̀yìn gan-an, kó fi yín ṣẹbí, kó fi yín sára. Ṣé kìí ṣe pé ẹ kàn fẹ́ takú láàrin wa lọ́nà tó ṣe pé ẹ jẹ́ kó níjàkulẹ̀, ẹ ní sọ, ẹ ní dáàbò bò lọ́wọ́ àwọn ẹni tí bá ń dìtẹ̀ mọ́ àwọn ẹni tí kò fẹ́ rí, tí ó fi wá padà já sí wípé ọwọ́ yín laburú ò ti ṣe, nítorí pé ibi tó wà níbí abẹ́ ẹ̀ṣọ́ àti ààbò lọ́wọ́ àwa ń sọ, àwa ń dáàbò bò, a ò sì lè dẹ́jú wálẹ̀ ká burú kan tàbá ìdá kan kó ṣe. Tẹ́yìn bá ti mọ̀ pé tó bá dọ́dọ̀ yín ẹ fi fọ́tà mú ni, ẹ dẹ̀yìn lẹ́yìn rẹ̀, ẹ ní ràn lọ́wọ́ nígbà tẹ́ bá ti mú kúrò lọ́dọ̀ wa, ẹ dákun ẹ filẹ̀ o, ẹ má wulẹ̀ pé fẹ́ ṣe wàhálà kan pé fẹ́ mú lọ sọ́dọ̀ yín, nítorí pé bí ìtọ́ wà inú àgbéga àti ìṣọ́ àti ààbò lọ́wà, a sì ní fẹ́ ká filẹ̀ fún pé kẹ́ ẹ mú lọ síbi ìyà, kẹ́ ẹ mú lọ síbi tẹ́tì jàǹbá rẹ̀, a lè gbà bẹ́ẹ̀. Báyìí àwọn Al-Ansar tí wọ́n wá, wọ́n la gbọ́ nǹkan tí ìwà àbúrò bàbá Nabi sallallahu alayhi wa sallam sọ, ṣùgbọ́n bàbá tiẹ̀ fọlé ìwà Nabi sallallahu alayhi wa sallam wọ́n ní kọ́kọ́ bá wa sọ̀rọ̀. Nabi sallallahu alayhi wa sallam sọ pé mo ń bá yín dá májẹ̀mú lónìí lórí pé dáàbò bò mí o tí mo bá wá sílùú yín, níbi tẹ́ ẹ máa dáàbò bò àwọn ìyàwó àtàwọn ọmọ yín níbẹ̀, tẹ́ bá ti wá sí báwọn ẹ ra àlùjánnà wọ̀. Ẹnikẹ́ dáàbò bò mí níbi gbogbo aburú àti ewu tẹ́ ẹ máa dáàbò bò ìyàwó àtọmọ yín bẹ̀. Tẹ́yìn bá ti ṣe báwọn, àdéhùn tẹ́mi ṣe tí mo ní fún yín ni pé wà àlùjánnà. Báyìí àwọn Al-Ansar wọn làwọn gbà bẹ́ẹ̀, àwọn náà wàá fẹ́ bá Nabi sallallahu alayhi wa sallam dá májẹ̀mú. Oníkálukú wọn bọ́ wájú lọ́kọ̀ọ̀kan, wọ́n bẹ̀rẹ̀ sí ní bá Nabi sallallahu alayhi wa sallam dá májẹ̀mú, látòrí ètò kéré jù nínú wa tó fi dórí àwọn èyí tó dàgbà nínú wa. Tó ń tẹnu pé wọ́n bá Nabi dá májẹ̀mú, ariwo yìí wá pọ̀, ariwo pọ̀, ẹjẹ́ mi náà bọ́ wájú, ẹ sún bàbá alágbájá, ẹbí ẹ̀yin ti bá dá májẹ̀mú, ẹjẹ́ mi náà bá dá tèmi. Ìgbà tí ariwo yìí wá pọ̀, ibẹ̀ ni Al-Abbas ti wá sọ pé ẹ dákun ògiri létí, bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ṣe sọ ní fìtílà. Tọ́jú bá ti ṣe wà ń bí, ẹ má rò pa àwọn nìkan la wà ń bí o. Àwọn tí wọ́n jọ́ta Muhammad sallallahu alayhi wa sallam ó súnmọ́ kápú wọn ti fojú ránṣẹ́ bí. Ó máa di pé àwa náà látùtù wá sánà aburú kalẹ̀ fún, torí ẹ̀ ẹja sọ́ra sí i. Báyìí la Nabi sallallahu alayhi wa sallam ní tó wà ń bẹ̀ ni pé ẹ̀yìn àwọn èèyàn kan nínú yín tí wọ́n jẹ́ aṣojú fún ikọ̀ kọ̀ọ̀kan nínú ìran kọ̀ọ̀kan. Nígbà táwọn eléyìí bá wá, àwọn ní kájọ máa sọ̀rọ̀, àwọn ní kí wọ́n bá mi dá májẹ̀mú. Táwọn bá ti bá mi dá májẹ̀mú, á jẹ́ pé gbogbo àwọn èèyàn tiwọn náà ló ti bá mi dá májẹ̀mú. Gẹ́gẹ́ bí Ànábì Ìsá alayhi salam bó ti ṣe ní àwọn èèyàn méjìlá kan tí wọ́n jẹ́ sàábé rẹ̀. Ẹgbàá wa kan ní Ànábì Musa ni bó ti ṣe láwọn èèyàn méjìlá kan ní sàábé rẹ̀. Àti bá àti bí ẹ̀yìn àwọn èèyàn wa, àwọn ẹni tẹ́ bá yàn wá tán já sójú wọn, àwa pẹ̀lú wọn láàjọ máa yanjú ẹ̀. Kò sì ní mú káriwọ́ pọ̀, nítorí pé àárín ọ̀tá la wà, a gbọ́dọ̀ sọ́ra lẹ̀. Ẹ̀kọ́ ńlá leléyìí o, wípé ńgbà tí èèyàn bá mara rẹ̀ páàrin ọ̀tá ló ń wà, kò gbọ́dọ̀ máa ṣèṣe wípé òun ti borí ọ̀tá, òun sì ti lékè wọn, kọ́ má máa ṣàṣe sọ́ra. Nítorí pé tó o bá sọ́ra, ọ̀tá rẹ tí wọ́n rò wípé kò lè rí ọ gbèsè yóò kó ọ lọ tọmọtọmọ. Èyí sì ṣe nǹkan lọ́nà tó fi jẹ́ pé gbogbo ìgbésẹ̀ rẹ, gbogbo òdìdé rẹ, gbogbo òjókòó rẹ, gbogbo òfẹ̀gbẹ́lélẹ̀ rẹ, gbogbo ẹ̀ náà lọ̀tá gbọ́dọ̀ mà. Ìgbà wo lẹ́sìn nǹkan báyìí, wọ́n lásìkò báyìí ni.
gbàwó lẹ́tùn sí nǹkan báyìí ó lásìkò báyìí ni àwọn á ní àwọn ròyìn wọn ti burú jù gbogbo tí wọ́n rán wọn tí wọ́n ọ̀bẹ wọn máa béèrè bọ́n ròyìn bá wá burú jù wọ́n ṣe gọ̀ jù nítorí pé gbogbo béèrè ló ń fẹ́ béèrè òun fẹ́ ṣòfófó gbogbo ẹ̀ kí gbogbo akára yọ ọmọ gbogbo nǹkan ìwọ lọ́wọ́ àgbọ̀n púpọ̀ ọ̀rọ̀ ológun ni tó fi jẹ́ pé gbogbo tó bá ti béèrè náà ni wọ́n máa dáhùn tó èyí tó túmọ̀ sí wípé ibi tó ń bá ń lọ ṣé ní màánú má ṣe jẹ́ kọjá pé gbogbo ẹ̀ náà lára yóò ti mà torí pé tá bá ti mà ẹni tó fẹ́ gbégi dínà rẹ̀ wọ́n ló ṣe rọrùn fún ọ̀nà tí ó gbà tó fi rí gbígbé dínà rẹ̀ torí ẹ̀ eléyìí túmọ̀ sí pé àwọn nǹkan tó bá yẹ ká máa ṣe ń bòńkẹ́lẹ́ ká má ṣàláì jẹ́ pé bòńkẹ́lẹ́ la ṣe ní tó sì yẹ ká ṣe ní gbangba ẹ jẹ́ ká ṣe ní gbangba ṣùgbọ́n gbà tá a bá ti máa bó ti ṣe yẹ ká máa tó àti bó ti ṣe yẹ ká máa gbé iná ni ó fi jẹ́ pé ibi tí ń pètè pèrò pé fẹ́ ṣe nǹkan ibẹ̀ náà ni wọ́n ka yín má ibẹ̀ náà ni wọ́n yanjú yín sí tẹ́ ẹ̀ ní padà jẹ́ pé ẹ rí nǹkan ṣe. àwọn al-Ansar yìí wọ́n fi hàn Ànábì sallallahu alaihi wasallam wọ́n ní kó fọkàn balẹ̀ kó má mikàn kó má fòyà tó bá fi lè wá sí ìlú tàwọn o àwọn fi ń dáná bí lójú pé gbogbo táwọn á máa tàtàrà rẹ̀ sọ ìyàwó àtàwọn ọmọ àwọn níbẹ̀ táwọn ò ní jẹ́ káburú rẹ̀ ó ṣe wọn irú rẹ̀ náà làwọn máa wá ìsọfà Nàbì sallallahu alaihi wasallam níbẹ̀ àti pé Nàbì sallallahu alaihi wasallam kó má mikàn kó má fòyà tó bá fi lè wá sọ́dọ̀ àwọn gbogbo táwọn ní làwọn ò fi dáàbò bò làwọn ò fi sọ ọkàn jẹ́ pé ọ̀rọ̀ kan bẹ tó ṣe pé ń rúwú yẹnu ọkàn táwọn náà ò ní sáláì sọ àwọn sì ń fẹ́ k'Ànábì ó dá wọn lò wọ́n á ní kí lọ́rọ̀ náà wọ́n á ní ẹ̀rù ń bà wá pé tá a bá dúró tì ọ́ gbágbágbá tá a sì tì ọ́ lẹ́yìn gidigidi ṣé kò ní padà já sí pé ńgbà tó lúwa bá fàyè gbọ́ tí ẹ̀sìn yìí tó tàn ká tó di pọ́ gbálé ọgbọ́nà ọgboko sí èsì pé ńgbà náà ló wá ronú pé lódodo ìwé sọmọ Mádínà Mákà ni ọ́ ará Mákà ni ọ́ o fẹ́ padà sí Mákà rẹ torí ká tètè mà kọ́mọ àjẹ́ pàkàn lọ sí wàhálà lásán tó àwọn àròpọ̀ ògo ní bọ̀ wá bá wa ògo tó wáyé tó bá wọlé kò ní jáde má kógo yìí ọmọ àjẹ́ pé ń bọ̀ wá di ògo ńlá ìgbà náà ni ó tún wá sọ pé ejò ò lè fàfàfà lọ títí kọ́mọ padà sínú ìsà rẹ̀ eléyìí tó ṣe pé bẹ́ẹ̀ náà ló ti kú ò ẹ dákun ẹ sọ fún wa ká tètè mà látòní. Ànábì sallallahu alaihi wasallam bá rẹ́rìn músẹ́ Ànábì sọ fún wa pé rárá o tí ẹ bá ti lè gbà mí lálejò tí ẹ bá ti lè dáàbò bò mí bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ tẹ́ ẹ fi mí sílẹ̀ nígbà kọ̀ọ̀kan ẹ fọkàn balẹ̀ Al-Madina yun nígbà tí mo bá débẹ̀ wọ́n tún ní jáde ńbẹ̀ mà ló kọ pé mo tún kókó ńbẹ̀ lọ́bù mi Ànábì wa sallallahu alaihi wasallam bó ti ṣe ṣẹnu torí pé Ànábì yìí ṣe oníjàmbá Ànábì kì í ṣe asọ̀rọ̀ kó ṣe tí ọ̀rọ̀ wọn ò fi yẹ Ànábì ṣe bẹ́ẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ẹni fọkàntán ni kódà kó tó dá Ànábì àwọn kèfèrí gbogbo wọn ni wọ́n dá mọ́ bẹ́ẹ̀ ipò ni as-sadiq al-amin olódodo ẹni tó ṣe fọkàntán Ànábì ní kí wọ́n má mikàn kí wọ́n má fòyà tó ń bá fi lè fi wá sí Al-Madina táwọn náà bá sì dáàbò bò ń bó ti ṣe tó àti bó ti ṣe yẹ wọn ò ní kó l'Al-Madina mà òdodo iná ní tànàbì sọ yìí torí pé ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ nígbà tán jagun Hunayn ogun Hunayn nìyí báyìí èrè ogun pọ̀ ń bẹ gan torí pé ogun yìí báyìí òǹkà àwọn mùsùlùmí lọ́jọ́ tá à ń wí ó jẹ́ 12,000 ọmọ ogun mùsùlùmí ọ̀pọ̀ tó bẹ́ẹ̀ rí láyé Allahu Akbar débi pé àwọn sàhábà ń da lásà pé lan naghlaba al-yawma min qillah ọ̀tọ̀ ò lè borí wa lónìí yìí o nítorí pé àkèrè ló ń kà ṣùgbọ́n ẹ mọ̀ pé báwa bá ti ṣe máa la mà ó dìgbà tá a bá tó dójú ìjà ká tó rí bọ́tà tá a fẹ́ bájà ti ṣètò nítorí pé kò sí nínú ìlànà ogun àtètè rẹ̀ kẹ́ni tá a fẹ́ bájà ó ti wá máa kà kó tó di pa dójú ìjà pé iye ọmọ ogun báyìí ni mò ń kó bọ̀ àfi tó bá ti fojú kéré yín dọ̀bà iná lẹ́gbọ̀ọ́ tí ó sọ jáde pé iye ọmọ ogun báyìí la fi bá yín jà tó ẹ̀yin wò pé ẹ ti pé 12,000 ẹ̀yin ò mọ̀ pé ó lè já sí wípé bíntín róńdó báyìí ni òǹkà yín jẹ́ lẹ́gbẹ̀ẹ́ òǹkà ẹni tẹ́ fẹ́ bá jà bó ṣe ṣẹlẹ̀ nù gbàtí wọ́n dojú ìjà wọ́n rí tí ọmọ ogun lọ bí rẹ́rẹ́ fáwọn ọ̀tá wọ́n sọ àwọn ọ̀kọ̀tàn wọ́n kọ́ wọ́n ní àwọn ọmọ ogun táwọn kèfèrí kó jáde ńjọ́ wọ́n lé ní 100,000 Subhanallah ẹ dákun tá a ní jọ́dẹ apẹ̀rin
lójú ọdẹ apààyàn nígbà tẹ́yìn bá jẹ́ ìdá kan nínú 10 wọn ẹ̀yin sì ń sọ pé a lè rí aborí lónìí nítorí pé àkéré ló ń kà ìgbà tí wọ́n rí bí àwọn ọmọ ogun kèfèrí ṣe pọ̀ tó kálukú túlẹ̀ torí pé òǹkà wa lọ́jọ́ wá lójú àrònú nípa nítorí ẹ̀ ni nínú ète àti ìlànà téèyàn fi borí ogun jà nítorí pé níta wà ní la mà níta lè ṣe la mà àmọ́ tí wọ́n ní a sì mọ irú ète tó wà lọ́dọ̀ wọn àìfojúdọ̀tà ìní máa jẹ́ kéèyàn borí ọ̀tá rẹ̀ rọrùn wàyí o mẹ́sẹ̀ dójú ìjà tó ń rí pé wọ́n pọ̀ tó bá kálukú na pápá bora ni nítorí pé tí a bá ní kí a dojúkọ àwọn eléyìí wọ́n ti pọ̀ kọjá ń tà lè dojúkọ wọn nítorí pé Olúwa ṣe lófin pé kò burú kí mùsùlùmí kan kó máa dojúkọ kèfèrí méjì lójú ìjà níbẹ̀rẹ̀ ẹ̀sìn Islam èèyàn 10 ní Islam sọ pé kẹ́ ẹ dojúkọ ẹ̀yin kan so ṣùgbọ́n Olúwa lóun ti ṣèdẹ̀kùn fún wa torí pé alẹ́ òun wá ṣe ní ìsìn pé kèfèrí méjì sí mùsùlùmí kan tó bá pé kèfèrí méjì sí mùsùlùmí kan táwé ni pé tó bá jẹ́ 30,000 táwa sì máa bá a ṣe máa alẹ́ dojúkọ wọn àmọ́ ní ìsìn 1,000 lọ́nà 100 bọ́bọ́ la sì fẹ́ dojúkọ wọn kálukú sá ànábì ọ̀sà ànábì sallallahu alaihi wasallam torí pé nínú ìròyìn ànábì sallallahu alaihi wasallam ni pé akin ńlá tí ì ṣe pé akin rondo kékeré àbọ́kùnrin jọ lé dá yẹsà ànábì wa ọ̀rọ̀ pọ̀ tá a fi dá a mà bẹ́ẹ̀ àníjọ́ kan wọ́n ní nínú ìlú Al-Madina ariwo lálá sọ débi pé gbogbo èèyàn retí bora ẹ̀rù bẹ̀rẹ̀ sí ní bá kálukú jìnnìjìnnì bòlù kálukú jí wọn mọ ibi tá a rí wọn mọ ibi tá a lọ àti yá àti bàbá àtàwọn ọmọ kálukú káyà òkè wọ́n wá rí pé ìgbà tí àwọn kan wá ṣe wọ́n lákin wọ́n ní ẹ jẹ́ à lọ ká lọ sí ọ̀nà ibi tí ariwo yìí ti ń wá ká tiẹ̀ mọ pàtó kí ni nǹkan ti ń dún màwúrú mọ́ wa ibi tí wọ́n ti ń lọ àárín ọ̀nà wọn ti bá nàbì pé ń padà bọ̀ ìwọ Ànábì sallallahu alaihi wasallam sí òsì Ànábì ni kílẹ̀ ń bọ̀ lẹ́yìn lọ wọ́n ní àwọn fẹ́ lọ síbi tí igbe rárá ti ń wà ní Ànábì láwọn ti lọ bẹ̀ padà lé aburú òní ṣe kò sí nǹkan kan tí ó lè dẹ́rù bàyàn nù tí ń pariwo subhanallah àbá Ànábì ọba wa jákin oníkan lọ́dá lọ wọn àgbọ́pẹ́ nìkan tó tẹ̀lé o so eléyìí túmọ̀ sí wípé akínlá là Ànábì sallallahu alaihi wasallam ní ojú ìjà tí ọ̀tá ń jẹ́ 1,000 Ànábì wa dúró lójú ìjà Ànábì ò tún wá dúró kọ́gọ́ pé àmàjàmàsá kan làá máa kín kájú lójú ogun àbójú nínú Islam bó lọ ń sá lọ ẹ̀rí pé àwọn sàhábà tán sáwọn mọ̀ ń bọ́rọ̀ bọ̀ àwọn ẹ̀rí pé àwọn náà tún padà dé. Allahu Akbar. torí pé màjàmàsá ti wá tá a máa dá lásán Yorùbá tó o bá ti sá lójú ìjà ilé láàbọ̀ so àwọn eléyìí wọ́n lọ tún mọ́gbọ́n wá ni wọ́n sì tún padà bọ̀ ṣùgbọ́n Ànábì dúró Ànábì ó wá dúró kó dákẹ́ Ànábì tún sọ ni ń sọ tẹ́tẹ́tẹ́ pé ana nabiyyu lal kadhib ana ibn Abdul Muttalib èmi màlá Ànábì ìmọ̀ parọ́ èmi lọ́mọ Abdul Muttalib ẹ̀ ń bá láyé ọmọ àbọ̀. Allahu Akbar. so báyìí Olúwa Ẹlẹ́dàá wá ṣe nǹkan ìyàlẹ́nu ńlá fún Ànábì sallallahu alaihi wasallam lọ́jọ́ yìí Ànábì bú ìpẹ́ ńlẹ̀ gbà tó bú ìpẹ́ ńlẹ̀ ó wá dà ó dojú rẹ̀ kọ àwọn ọmọ ogun àwọn kèfèrí yìí báyìí kò sí ẹnìkan nínú wọn bá ti ṣe pọ̀ tó àfi kó jẹ́ pé eruku tàbí ìpẹ́ wojú ẹ̀. Allahu Akbar kabira. oníkálukú ò ríran dáadáa mọ́. Allahu Akbar kabira. so báyìí làwọn mùsùlùmí padà dé wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn kèfèrí yìí lọ́sẹ̀ wọ́n pa nínú wọn tó pọ̀ àwọn èyí tó pọ̀ nínú wọn na pápá bora wọn túlẹ̀ lọ́lọ́ àfi sọ pé wa ma ramaita idh ramaita walakinna Allaha rama ìwọ kọ́ lọ da ìpẹ́ sí wọn nígbà tó de ìpẹ́ Allahu ló dé ìpẹ́ sí wọn lójú torí pé kò sí bá a ṣe lè mi ìpẹ́ dà téèyàn 5 bá dúró wájú wa àwọn á bu ìpẹ́ tó jẹ́ ìkúùkù kan àwọn á dàlù wọn ó lè má wojú èèyàn kan nù wọn ìwọ gẹ́gẹ́ bíi ta ni tí gbogbo wọn sì ranjú lẹ̀ ràn gàdà ìpẹ́ lè má wojú ẹnìkan nù àwọn mẹ́wẹ̀ẹ̀wá báwo wá lè ìpẹ́ sí wọ ẹyin ju ìyẹn 1,000. Allahu Akbar kabira. tó yẹ pé kálukú gba tiẹ̀ ń bẹ̀ náà ló ló wá sọ wọ́kọ́ lọ sọ o Allahu azza wa jalla lọ sọ. wáyé o àwọn mùsùlùmí á bẹ̀rẹ̀ sí ní pa wọ́n pa pípa àwọn èyí tó na pápá bora èrè ogun yìí wọ́n pọ̀ ọ̀pọ̀ gan débi pé
gbàtà nàbí ó wá pín àwọn ẹni tó jára Mẹ́kà ìpín tànàbí fún wọn pọ̀ ó bu àyà lẹ́gbẹ̀ẹ́ èyí tọ́kàn fún àwọn ará Al-Madina àwọn ará Madina yìí ẹ̀bùn wọn kéré púpọ̀ débi pé ó hàn lẹ́yìn ju gbogbo wọn pinnu bí wọn. tànàbí sallallahu alaihi wasallam máa gbé ìwọ lágbájá kí ló rí sí mo ṣe pín. ọ̀rọ̀ pé sí ẹ. tó èyí tó sọ̀rọ̀ jáde ní gaskiya ọ̀rọ̀ ń bẹ lórí ẹ̀ kò lọ bó ṣe yẹ o. Ànábì tó wá rí pé ní bí kálukú á pè wọ́n jọ ó pè gbogbo àwọn ará Madina jọ. Ànábì wa sọ àwọn ọ̀rọ̀ ẹ̀wọ̀n kó gbogbo ọ̀rọ̀ Ànábì ò ní agbára bí ṣẹlẹ̀ bá ṣe wá rí lọ́rọ̀ máa ní agbára tó. Ànábì sallallahu alaihi wasallam ni ẹ̀yin Ansar ẹ̀yin lèèyàn mi ṣe rí gbogbo èèyàn pátá wọn àwọ̀lékè làwọn ẹ̀yin ni àwọ̀tẹ́lẹ̀. Ìmọ̀sí oníkálukú wa sì ni pé aṣọ táwọn wọ̀ lójoojúmọ́ àá máa láwọ̀ tẹ́lẹ̀ á tún láwọ̀ lékè. tó bá wá bí wá léèrè èwo ló súnmọ́ra wa jù nínú àwọ̀tẹ́lẹ̀ àti àwọ̀lékè oníkálukú mọ̀ pé àwọ̀tẹ́lẹ̀ òun ló súnmọ́ wa jù. ẹ̀yin ni àwọ̀tẹ́lẹ̀ mi gbogbo èèyàn pátá yòókù àwọ̀lékè mi ìyẹn ni pé tó fi dórí àwọn èèyàn mi tọ́jà aráàlú mi àwọn Quraishawa àwọ̀lékè ni wọn. ẹ̀yin ṣe jẹ́ káwọn èèyàn máa kó owó ilé ayé ẹrù ilé ayé pàǹtí ilé ayé àti ìdọ̀tí rẹ̀ lọ kẹ́yìn ọmọ gbànàbì padà sí Madina. Allahu Akbar ó yà wọ́n lẹ́nu. àdéhùn tánàbì ti bá wọn ṣe kò yẹ. torí pé àwọn rò pé níṣẹ́ àti gba Mẹ́kà kò sí nǹkan tó ṣẹ́kù mọ́. àwọn tó tún ṣẹ́kù táwọn láwọn ń ṣe kèfèrí àwọn ọgbà Islam àwọn náà nítorí lórí tẹlẹ́mù wọn tún péjọ sógun eléyìí lẹ́yìn ìgbà tán ti gba Mẹ́kà ni àwọn lolúwa tún wá dójú tì yìí. ìjọ nǹkan ló yẹ kánàbì ò kéde pé tọ̀ bẹ́ẹ̀ balẹ̀ dáadáa o ẹ ṣé o ẹ kó àgbálẹ̀ wa ń gbà wọn o àwa ti wá padà sọ́dọ̀ àwọn èèyàn wa báyìí o àbí kí ló tún kù àìwá Umar kí lè rí sí ní Abubakar kí lè rí ànábì ò ṣe bẹ́ẹ̀ ànábì ò ṣe bẹ́ẹ̀ ànábì ni à ń tún jọ ń padà lọ náà ni. so eléyìí ló túmọ̀ sí à ń sọ pé Al-Madina yun Al-Madinatun Nabawiyya Madina ànábì sallallahu alayhi wa sallam torí pé ànábì kò fi ti pé ìlú mi ni Mẹ́kà Madina mo sá lọ ọbẹ̀ ńgbà tí nǹkan lé ní kò fi ṣe ó ní Al-Madina gan-an ìnílù tiẹ̀ sallallahu alayhi wa sallam torí de eléyìí báyìí ànábì ọ̀yàdẹ̀hùn ó ní àwọn wa ń béèrè níjọ́ àkọ́kọ́ pé ṣé pé táyì bá gbọ́ tán tó ló wá bá gbàdúrà rẹ tán ọ wàá sá lọ ọ wàá tún ọ ní àgbà náà lọ́rùn tí pé ara Mẹ́kà ni ọmọ Mẹ́kà ni ọ ànábì ní rárá ànábì wá ṣe hàn wọ́n nísìn ní lẹ́yìn ogun Hunayn ó ní ẹjẹ́ àwọn èèyàn máa kó pàǹtí ayé lọ ẹjẹ́ wọn máa kó wọlé ayé lọ ẹ̀yẹn máa padà pẹ̀lú ànábì Muhammad sallallahu alayhi wa sallam torí de eléyìí àríkú ànábì wa sallallahu alayhi wa sallam olùpẹ́ àdéhùn ni ànábì kì í yí àdéhùn ànábì kì í so ń jàǹbá wọ́n sì ń ṣe Islam gbàgbó ń jàǹbá ni ọ kódà gbogbo èèyàn ti mọ̀ tó máa pokọ̀ rẹ tán wọn ò lọ ń jàǹbá wọn náà pọkùnrin ni wọn ń ké sí a'udhu billah báwo ló ṣe jọmọ lẹ́yìn ànábì Muhammad sallallahu alayhi wa sallam ànábì tí kì í jàǹbá ànábì tí kì í purọ́ ànábì tí kì í ṣèké ànábì tí ò lè ṣàdéhùn fún yàn kọ́ máa pè torí de eléyìí báyìí ọ̀dọ̀ wọ wa àwa tá a la jẹ́ mùsùlùmí àwa tá a jọmọ lẹ́yìn ànábì Muhammad sallallahu alayhi wa sallam ntí ó tọ́ka sí lódodo ọmọ lẹ́yìn ànábì náà la jẹ́ lódodo òun náà ní káwa náà máa kọ́ sí rẹ̀ káwa náà máa kọ́ nínú wa rẹ̀ ká máa mú lò ṣèbólúwa ti sọ fún wa nínú suratul Ahzab àyà 21 ó ní laqad kana lakum fi rasulillahi uswatun hasana àwòkọ́ṣe rere máa ń bẹ fún yín lára anabi Muhammad sallallahu alayhi wa sallam àmọ́ tààlà àwọn ẹni tí ó fi ṣàǹfààní liman kana yarjullaha wal yawmal akhir wa dhakara Allaha kathira ẹni tí máa ń ran kan àti pàdé Allah ẹni tí ń ran kan àti rí rere gbà lọ́jọ́ gbẹ̀ndàl qiyama ẹni tí bá máa ń ṣèrántí Allahu lọ́pọ̀lọpọ̀ abẹ́ Allah azza wa jal kó ràn wá lọ́wọ́ láti lè máa ṣàǹfààní nínú mànà àti ìmálẹ̀ tó ló wá fi rán anabi Muhammad sallallahu alayhi wa sallam. Jazakumullahu khairan sheikh jazakumullahu kulla khair. Àsìkò ti tó báyìí láti jẹ́ kí a máa pè wọlé béèrè ìbéèrè kan sí kejì tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Lábẹ́bẹ́ ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé bí idhnillahi ta'ala tó bá ti di ní ọ̀la ọjọ́ Saturday tí ó máa jẹ́ ọjọ́ 18
18 oṣù kejì sọfar 1448 AH ìjírọ̀ kàlẹ́ndà. Ìjókòó alálùbáríkà ní tí a mọ̀ sí hudan wa bushra ẹ̀ka tìlú Ògbómọ̀ṣọ́ tó máa ń wáyé ní gbogbo sátọ̀dẹ̀ àkọ́kọ́ tí ó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan bíi idnillahi ta'ala yóò wáyé lọ́la sátọ̀dẹ̀ tí í ṣe ọjọ́ kejìdínlógún oṣù kejì sọfar 1448 AH ìjírọ̀ kàlẹ́ndà tí ó tún máa ṣe déédéé ọjọ́ kìíní oṣù kẹjọ 2026 bàkàtàbíyà bíi idnillahi ta'ala ní mọ́ṣáláṣí ńlá Al-Madina Center pápá abẹ́ẹ̀dẹ̀ Ògbómọ̀ṣọ́ ni ó ti wáyé lágogo 10 àárọ̀ gẹ́gẹ́ nídánilẹ́kọ̀ọ́ yóò sì gbìnàyà bíi idnillah. àwọn tá a bá ń gbọ́ ká máa sọ fáwọn tí wọ́n ti gbọ́ nílùú Ògbómọ̀ṣọ́ àtàgbègbè Allah ṣe ní rọrùn fún wa. mọ́ṣáláṣí ńlá Al-Madina Center pápá abẹ́ẹ̀dẹ̀ Ògbómọ̀ṣọ́ nídánilẹ́kọ̀ọ́ náà yóò ti wáyé gẹ́gẹ́ bí ìṣe. bákan náà ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé tó bá ti di ní ọjọ́ Thursday, Friday àti Saturday ọ̀sẹ̀ tí ó ń bọ̀ yìí dáwọ́rọ̀ alálùbáríkà ni yóò tún wáyé ní mọ́ṣáláṣí ńlá Al-Madina Center pápá abẹ́ẹ̀dẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́. yàtọ̀ sí ọjọ́ Friday, Saturday, Sunday tó yẹ kó wáyé tẹ́lẹ̀ kò wá nílé wáyé lọ́jọ́ Sunday yóò wá jẹ́ ọjọ́ Thursday, Friday, Saturday ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta tí ó fi wáyé náà lọ́tẹ̀ yìí Thursday, Friday, Saturday Thursday, Friday, Saturday ọ̀sẹ̀ tí ń bọ̀ yìí òun náà ni yóò máa wáyé èyàn lọ́jọ́ kẹfà ọjọ́ keje àti ọjọ́ kẹjọ oṣù kẹjọ ọdún 2026 bàkàtàbíyà bíi idnillah. àti a bá ti ń múra sílẹ̀ láti wá káfí sọ́kàn ìgbà tí ó wáyé náà Allah yóò ṣe rọrùn fún wa. Fadilatu Sheikh Dr. Sharafuddin Gbadebo Raji hafidhahumullah wa ra'a àwọn náà ni wọ́n sì máa dá lẹ́kọ̀ọ́ níbi dáwọ́rọ̀ náà àti níbi ìjókòó hudan wa bushra. ayakunla Sheikh nípa dáwọ́rọ̀ náà ẹ bá wa sọ kankan lé lórí. Alhamdulillah, dáwọ́rà yẹn ó wà fún ó jẹ́ ẹlẹ́ẹ̀kejì nígbà tá a ti ṣe tọ́lákọ̀ọ́kọ́ ṣùgbọ́n dáwọ́rà tẹ̀tẹ̀ yóò ní í ṣe pẹ̀lú al-aqida àti nǹkan tó ní í ṣe pẹ̀lú at-tawhid. nítorí pé a rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹni tó ń gbìyànjú láti ṣẹ̀sìn wọ́n fi ọwọ́ jábútẹ́ wọ́n fi mú nǹkan tó bá jẹ mọ́ al-aqida wọ́n fọwọ́ jábútẹ́ mú nǹkan tó jẹ mọ́ at-tawhid tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀. a sì mọ̀ pé at-tawhid àti al-aqida àwọn náà nípìlẹ̀ eléyìí tó ṣe pé a máa lé lórí gbogbo ẹ̀sìn téèyàn bá ń ṣe tí aqida rẹ̀ ọ̀dà tí tawhid rẹ̀ ò sunwọ̀n lọ́kàn máa dàbí ìgbà téèyàn gbára gbóná lásán ni. a sì tún rí i pé ń bẹ nínú àwọn èèyàn náà tó pé wọ́n mójútó tawhid wọ́n sì mójútó aqida àmọ́ tó ṣe pé bóyá àṣejù àṣeríkà ó wà nínú ọ̀rọ̀ wọn bóyá ọ̀rọ̀ tí àwọn olùmọ̀ ń bá wa sọ nípa tó jẹ mọ́ aqida tó jẹ mọ́ tawhid ó lè ṣe é ṣe pé ojú àṣejù ojú àṣeríkà ojú àhọ́kángun òun làwọn fi ń wò eléyìí tí ó mú kọjá pé ilé kókó yẹn ti pọ̀ jù tí ó sì ń kó ìkórìíra ẹ̀sìn gan sí ọ̀pọ̀lọpọ̀ lẹ́mìí bó láti ṣe fẹ́ ṣe àtàláṣe ètò àtàláṣe jù tí a fi jẹ́ni tó dúró dọ́gba nídìí nǹkan tó bá jẹ mọ́ al-aqida. wọ́n sì ti ń kéde fún dáwúrà yìí ó ti tójọ́ mẹ́ta débi wípé wọ́n ní àwọn èèyàn ti forúkọ sílẹ̀ àwọn tó sì forúkọ sílẹ̀ láti ìlú káàkiri gbogbo tó fi dé àwọn orílẹ̀-èdè òkèèrè láwọn orílẹ̀-èdè tó rọ kiri ká Nàìjíríà wá ń bí àwọn ẹni tó ti forúkọ sílẹ̀ àwọn nìkan iná ní dáwúrà yìí wà fún lọ́tẹ̀ yìí torí pé ẹni tí ó kópa nínú dáwúrà ó ní tọrọ sísì kan tí wọ́n dá tí ó jẹ́ pé ó náà wọ́n lò láti fi tọ́jú bíbẹ wọn nígbà tí wọ́n bá ń bẹ níbi tá à ń ṣe dáwúrà yẹn lọ́wọ́ bóyá jíjẹ mímu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so owó rẹ̀ wọn náà lọ́ọ́ padà jẹ owó rẹ̀ kì í ṣe pé bóyá o fowó yẹn fi fún Al-Madina rárá ìwọ náà lọ́ọ́ padà jẹ owó rẹ̀ ẹ̀kọ́ wá ní bámu pé nígbà tí àwọn kan wá bá wọn tí àwọn sì ṣe kò kárí pé owó tí wọ́n fi tọ́jú àwọn san láti kópa nínú dáwúrà yẹn ìwọ tó wàá san kọ́bọ̀ wọ́n á máa wá bọ̀ níbọ̀ pé bí wọ́n ní wọ́n fẹ́ bá a sọ̀rọ̀ ẹ̀sìn tí wọ́n bá wa sọ eléyìí tó ní í ṣe pẹ̀lú pé gbogbo èèyàn la pè kọ́ wá gbọ́ ọ wà ṣùgbọ́n eléyìí workshop ni wọ́n pè workshop tí wọ́n pè yẹn ó túmọ̀ sí pé àwọn ẹni tí wọ́n bá múra kọ orúkọ ara wọn sílẹ̀ páwọn fẹ́ jọ̀kan nínú ẹni tí ó kópa ń bẹ̀ àwọn nìkan ló lẹ́tọ̀ọ́ láti wọbẹ̀ nítorí pé wọn kàn ní í ṣe náà lásán nígbà tí a ṣe workshop tàlákọ̀ọ́kọ́ nípa ṣíṣe lè máàmù àti gbogbo àwọn ẹ̀kọ́ tó rọ̀ ma ẹ rí i pé ńgbà tán parí rẹ̀ wọ́n níwèé ẹ̀rí kan tán fi ṣọwọ́ sí gbogbo ẹni tó kópa ń bẹ̀ so ẹni tó sì fọkọ́lẹ̀ náà la mà
bẹ́ẹ̀ ni orúkọ jáde nígbà tí wọ́n bá gbé ìwé ẹ̀rí jáde sọ ìwọ náà nísìn tí òfò kọ́lẹ̀ fẹ́lẹ́ yìí tí wọ́n bá wá gbà kọ́ wọlé náà tó fetí kọ́ nǹkan tí wọ́n bá ń sọ tí yọ́ bá wá di lọ́la tí wọ́n kó ìwé ẹ̀rí tán kó fún wa àti èyí tá a rí pé ó tún gbìyànjú àbọ̀nà jíjìn ló ń ti wá tó pọ̀ wọ́n tún mẹ́bùn kan wọ́n tún fáwọn ọwọ́ arojú kókó oní òfin ọ níwèé ẹ̀rí o tún fọ́ kiri ṣé wà tí wọ́n wù ń dà ṣé bí wá tí wọ́n náà wà dà torí délé ó túmọ̀ sí pé ká máa ṣe bó ṣe tọ́ àti bó ti ṣe yẹ kí nǹkan tí ó tọ́ àti ètò yẹ náà lè bá a máa bọ́ sáwà náà lọ́wọ́ wọ́n ní owó náà kò lọ títí kò tó tọ́pọ̀lọpọ̀ fi ń ra dátà gan sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ẹlòmíràn tó wá kọ ìwé sí wa lábẹ́ aṣọ pé ẹ dákun owó tó ní ká san òun fẹ́ kẹ́ ẹ bó ń gbé. subhanallah yabi. ìwọ kí á ní fi gbé kí ní fi gbé. láìsí káríà. nígbà tí ò sí káríà so bó lọ sí fẹ́ gbé nǹkan so ó túmọ̀ sí pé àwọn ẹni tí ń ṣètò wọn ní báyà sí fẹ́ mi so ìwọ náà tẹ̀ lọ́nà kí wọ́n náà kì í ṣe pẹ́lú mi ò lówó ahun burúkú ìlànà. ń pàdé ni. ọjọ́ ìbò ti dé. jazakumullahu khairan sheikh. Now ẹ jẹ́ ká máa kú wọlé sórí 08085677726 08085677726 fáwọn táwọn bẹ ní Nàìjíríà fáwọn tó ń bẹ nílẹ̀ òkèrè +2348083293896 +2348083293896. ẹ jẹ́ kí a mú ìbéèrè lẹ́yìn wá pẹ̀lú bí Ànábì sallallahu alayhi wa sallam ṣe wá lójú òkòrò nípa mímọ̀ so okùn ẹbí pọ̀ ǹjẹ́ ẹnu àlà kan ń bẹ ní pàtó nínú mọ̀lẹ́bí tó ṣe àkóónú mùsùlùmí àtàwọn tí kìí ṣe mùsùlùmí tó já sí pé a fi lè máa bára wa ṣe tí kálukú sì ní máa gbọ́nra wọn. alhamdulilayi islam. ayakunla sheikh ẹ jẹ́ kí n mú ìpè ẹ lórúkọ yín o. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh ó kọ́ yín bí a ti ń pè. Ayub ní láti ìlú Gabon. ìbéèrè yín pápápá. Àmín. Inú àwọn ará Mẹ́kà àti àwọn ará Mẹ́dínà àwọn ìwọ oníṣẹ́ ńlá jù ní ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala. Náà ó ti yé. alhamdulilayi àti àwọn mùsùlùmí tí wọ́n jẹ́ al-muhajirun àti àwọn mùsùlùmí tí wọ́n jẹ́ al-ansar gbogbo wọn pátá lẹni tó lọ́lá lọ́dọ̀ Allah gbogbo wọn pátá la sì gbọ́dọ̀ fẹ́ràn tá a gbọ́dọ̀ kórìíra ẹnì kankan nínú wa nítorí pé àwọn sàhábà nàbì sallallahu alayhi wa sallam gbogbo wọn pátá ẹni ńlá ni wọn gbogbo wọn pátá ẹni àpọ́nlé ni wọn àwọn ẹni tó yẹ pé nǹkan tí ó yẹ ká máa ṣe sí wọn náà ní ká máa tọrọ àforíjì fún wa Olúwa ní walladhina ja'u min ba'dihim yaquluna rabbana ighfir lana wa li ikhwanina alladhina sabaquna bil iman wa la taj'al fi qulubina ghillan lilladhina amanu ربنا إنك رؤوف رحيم àwọn ẹni tó dé lẹ́yìn àwọn sàhábà tí lọ tó lu àti sọ àyà ìkàlẹ̀ Olúwa ń kọ́ wa lẹ́kọ̀ọ́ àwọn tó dé lẹ́yìn wọn làwa náà nínú wọn làwa náà wà àwọn ọmọ sọ pé Olúwa foríjìn wa foríjìn àwọn ọmọ ẹ̀yà wa tán ti síwájú wa pẹ̀lú ìgbàgbọ́ òdodo má jẹ́ ká níkùn sínú sáwọn olùgbàgbọ́ òdodo ìwọlú ẹlẹ́dàá wa eléyìí túmọ̀ sí pé àti al-muhajirun àti àwọn al-ansar gbogbo wọn lọ́lọ́lá gbogbo wọn sì lólú ẹlẹ́dàá wa sílẹ̀ ní àpọ́nlé ẹ rí i pé nígbà tí wọ́n fẹ́ yan àrólé fanabi Muhammad sallallahu alayhi wa sallam àwọn al-ansar ni wọ́n lọ péjọ ní saqifatu bani sa'ida ní abẹ́ àti bàbá banu sa'ida tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní rò láàrin ara wọn páwọn làwọn yan olórí tí ọjà àrólé fanabi sallallahu alayhi wa sallam torí bá méjì kọ níta ti mẹ́nubà lónìí náà ni pé màtánàbì tó sípò padà kó Mẹ́kà wá sọ́dọ̀ àwọn tó ló wá fàyè gbà tẹ́sìn tó ló wá fi rán tó di nǹkan tó tàn ká gbogbo àgbáńlá ayé látọjú ayé rẹ̀ tó náà sì tún jẹ́ni tó rí Mẹ́kà gbà padà ànábì ó padà Mẹ́kà àárín tiwa ló dúró sí eléyìí túmọ̀ sí pé àwa la lẹ́tọ̀ọ́ láti máa yan àrólé fànàbì sallallahu alaihi wasallam lẹ́yìn kó ànábì tí Umar radiyallahu anhu àti Abubakar àti Abu Ubaida Amir ibn al-Jarrah radiyallahu anhum táwọn gbọ́ nípa àpàdé tí ń wáyé yìí táwọn náà lọ ọbẹ̀ táwọn wá rí i pé kókó ìpàdé yìí náà ni wọ́n fẹ́ yan àrólé tí Abubakar radiyallahu anhu tí wọ́n ní tọ̀ anábì sallallahu alayhi wa sallam wọ́n sọ hadith o tó sọ pé al-a'immatu min Quraysh láti inú Qurayshawa òun náà làwọn olórí tí wọ́n máa darí gbogbo orílẹ̀-èdè Islam ó ti máa jáde ẹ rí i pé àwọn ànsọ́rò jiyàn wọn ò jiyàn rárá
so eléyìí fi hàn pé ọlá ńlá ń bẹ fún àwọn muhajirun àwọn Quraishawa nínú wa. Ànábì sallallahu alayhi wa sallam sọ pé ká fẹ́ràn àwọn al-ansar nínú àpẹẹrẹ ìmánì ká sì jẹ́ni tí ń kórìíra àwọn tí ń bínú wọn nínú àpẹẹrẹ ìjà alágàbàǹgebè ni. ẹ dákun eléyìí náà tún túmọ̀ sí ọlá ńlá eléyìí tí ń bẹ fáwọn al-ansar. nígbà tó lù wá sí ń ròyìn wọn ó ń ròyìn pé àwọn ẹni tá ti síwájú pẹ̀lú ìgbàgbọ́ òdodo nínú àwọn al-muhajirun Olúwa Ẹlẹ́dàá wa sọ ẹ̀san tí ó fún wọn. àwọn ẹni tó tún ti tọ́jú àyè tí wọ́n máa gbé lẹ́dẹ̀ wọn kó tó di pé wọ́n ti Mákàdé láwọn al-ansar tí wọ́n sì nífẹ̀ẹ́ sáwọn ẹni tó ṣe hijira wá sọ́dọ̀ wọn débi kí wọ́n máa fún wọn lọ́lá níbi àti máa náwó wọn máa lo nǹkan ní wọn tó ń tipa wọn náà ní bùkátà sí nǹkan yìí. Olúwa Ẹlẹ́dàá tún ròyìn tiwọn náà wípé àwọn náà àwọn ni olóríire àwọn al-muhajirun àwọn ni as-sadiqun gbogbo àwọn eléyìí olóríire náà ní gbogbo wọn. eléyìí túmọ̀ sí wípé kò yẹ ṣe tiwa oníkan máa pé ẹnìkan lọ lájọ ẹnìkan lọ. ogún oṣù sọfàrà oṣù kejì 1448 tó bá di ní ọjọ́ kẹfà ọjọ́ keje àti ní ọjọ́ kẹjọ oṣù kẹjọ tí ń bọ̀ yìí dáwọ́rọ̀ yóò máa wáyé ní mọ́ṣáláṣí ńlá Al-Madina Center pápá bẹ́ẹ̀dẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ tó jẹ́ ẹlẹ́ẹ̀kejì irú ẹ̀ bí idhnillahi ta'ala. Allah yóò ṣe ní rọrùn fún wa. àwọn tí wọ́n ń bọ̀ Allah yóò bá aṣọ wọn dé láyọ̀ àtàláfíà wọ́n bá ṣe wá láyọ̀ àtàláfíà Allah yóò tún ṣe wọn padà láyọ̀ àtàláfíà ibi láti máa ṣẹnu ró lé níbi idhnillahi ta'ala a máa pàdé lọ́jọ́ mẹ́jọ. Sheikh Dr. Sharafuddin Gbadebo Raji aláṣẹ àti olùdásílẹ̀ Al-Madina Center pápá abẹ́dẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ òun náà ni wọ́n máa dá wa lẹ́kọ̀ọ́ àwọn náà ni wọ́n ti ń dá wa lẹ́kọ̀ọ́ láti ìgbà ìwà jazakumullahu khairan. Sheikh Ọládùnní Bello ló kọ́ mi a máa pàdé lọ́jọ́ mẹ́jọ ní títí ọjọ́ mẹ́jọ náà.